ogun afẹ̀míṣòfò èyí lohun tó ń bà mí lẹ́rù o. Ọbásanjọ́. Lọ́sẹ̀ tó kọjá yìí ni ààrẹ tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ náà sì ṣẹ̀rù bà gbogbo ẹni tó bá gbọ́. Ọbásanjọ́ sọ fáwọn oníròyìn kan pé ọ̀rọ̀ àwọn Boko Haram àti afẹ̀míṣòfò yìí kọjá bí ìjọba ti ṣe mú kinní náà. Ó ní ọ̀rọ̀ náà le gan ni o. Ọbásanjọ́ ní ìdí abájọ tí òun fi wí bẹ́ẹ̀ ni pé Sheikh Ahmad Gumi, ọkùnrin tó fẹ́ràn àwọn Fúlàní afẹ̀míṣòfò bíi kàásì nǹkan nì, bá òun sọ̀rọ̀ nígbà kan pé ọ̀rọ̀ tó ti sọ fóun ṣẹ̀rù bà òun gidi gan ni. Ó ní òun lòun ránṣẹ́ pé nígbà tí òun gbọ́ ariwo ẹ̀ pé òun ti lọ sọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò yìí, òun ti rí wọn. Ó ní nígbà tí Gumi dé ọ̀dọ̀ òun tó sọ fóun ni pé lóòótọ́ lòun lọ sọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò yìí, àmọ́ nígbà tí òun débẹ̀ òun rí àwọn jàǹdùkú náà ní tòdodo, àti pé ohun tí òun rí ni pé àwọn afẹ̀míṣòfò náà ti mọ odi yí ara wọn ká débi pé tí sọ́jà Nàìjíríà kan bá ní òun dé ibi tí wọ́n wà, irọ́ gbu ni sọ́jà náà ń pa. Ọbásanjọ́ ní ọkùnrin ọ̀rẹ́ àwọn afẹ̀míṣòfò yìí sọ pé kò sí bí àwọn sọ́jà ṣe lè dé ibi tí àwọn afẹ̀míṣòfò náà wà, nítorí ohun tó wà lọ́wọ́ àwọn jàǹdùkú náà lágbára ju èyí tí àwọn jagunjagun Nàìjíríà lè kó dání lọ. Ó ní Gumi ní èyí tó sì bà òun lẹ́rù fún ọjọ́ iwájú Nàìjíríà ní ti àwọn ọmọdé tó wà níbẹ̀, àwọn ọmọ tí wọn ò ju ọdún 13 sí 14 sí 15 lọ, àwọn kan tí àwọn ọ̀gá àwọn afẹ̀míṣòfò yìí ti jí kó tí wọ́n sì ti sọ di ara wọn. Ó ní òun rí àwọn ọmọ yìí tí wọ́n ti fún wọn ní oògùn olóró mu débi pé àwọn ọmọ náà kò mọ ibi tí wọ́n wà tàbí ohun tí wọ́n ń ṣe mọ́. Bẹ́ẹ̀ ni ìbọn wà lọ́wọ́ wọn tí wọ́n sì rẹ́dì láti pààyàn báwọn ọ̀gá wọn bá ṣe ìṣìsúfèé lásán. Ọbásanjọ́ ní Gumi sọ fóun pé ohun tí ẹ̀rù ṣe ń ba òun nìyẹn o. Bàbá náà ní àsìkò tí òun sì ń ṣèjọba ni tí Gumi sì ń pariwo pé òun fẹ́ lọ sínú aginjù lọ bá àwọn afẹ̀míṣòfò yìí. Nígbà tó lọ tó dé lòun ránṣẹ́ pé kó wá ṣàlàyé ohun tó rí lọ́hùn fóun. Ìyẹn lòun ṣe gbà pé òdodo ló ń sọ. Ohun tí Ọbásanjọ́ kò ṣàlàyé ní nǹkan tóun náà wá ṣe lẹ́yìn tó ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ yìí. Bóyá òun náà múra láti bá àwọn Boko Haram ìgbà náà jà ni, àbí ó kẹ́ wọn sílẹ̀ níbẹ̀ tí àwọn ìjọba tó padà dé sì jogún wọn lọ́wọ́ òun alára. Àmọ́ ohun tí Ọbásanjọ́ ń sọ báyìí ni pé kìnní náà ń ba òun lẹ́rù gan, nítorí àwọn ọmọ náà ti pọ̀ sí, bẹ́ẹ̀ làwọn afẹ̀míṣòfò láti ìta ti tún kún wọn. Títí di àsìkò yìí, ohun tí èèyàn kò lè rí fìdí ẹ̀ múlẹ̀ ni pé ṣé kìí ṣe pé Gumi fi kinní náà dẹ́rù bà Ọbásanjọ́ fúnra ẹ̀ láti lè ká a lọ́wọ́ kò pé kò gbọ́dọ̀ rán àwọn sọ́jà lọ sọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò wọ̀nyí, nígbà tí òun ò kúkú fẹ́ kí wọ́n dojú ìbọn kọ wọ́n, tó jẹ́ ohun tóun Gumi fẹ́ ni kí wọ́n fún wọn lówó, kí wọ́n fún wọn láàyè ibi tí wọ́n bá fẹ́ wà tí wọ́n máa gbé, kí wọ́n sì máa fọwọ́ pa wọ́n lórí lọ. Pẹ̀lú ohun tí Gumi ti ṣe látìgbà náà wá, kì í ṣe pé ó ti fi ara ẹ̀ hàn bí ọ̀rẹ́ àwọn afẹ̀míṣòfò yìí nìkan kọ́, tí àwọn náà sì ti rí bí olùrànlọ́wọ́ àwọn. Gumi kò fìgbà kankan fẹ́ kí àwọn ọmọ ogun Nàìjíríà ṣe àṣeyọrí nínú ìjà yòówù tó bá pa àwọn afẹ̀míṣòfò yìí àti àwọn sọ́jà ilẹ̀ wa pọ̀, nítorí kò fẹ́ kí wọ́n dojú ìbọn kọ wọn rárá, bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹni ibi yìí ń pa àwọn ọmọ Nàìjíríà lójoojúmọ́ ni, tí wọ́n sì ń pa sọ́jà, tí wọ́n ń pa aráàlú, tí wọ́n sì ń jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó wọnú igbó lọ. Títí di bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni Gumi sì ń sọ lórí tẹlifíṣàn pé ọ̀rẹ́ ló yẹ kíjọba Nàìjíríà mú àwọn afẹ̀míṣòfò yìí, pé tí wọ́n bá mú wọn lọ́rẹ̀ẹ́ wọn yóò gbádùn wọn. Ohun tí ọ̀pọ̀ àwọn aráàlú kò wá mọ̀ tó sì lè ṣe àkóbá ńlá fún gbogbo ètò yòówù tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti mínísítà ètò ààbò tuntun tó ṣẹ̀ṣẹ̀ yàn Christopher Musa bá fẹ́ ṣe ni pé kì í ṣe Gumi nìkan ló ń ronú báyìí nílẹ̀ Haúsá o. Jákèjádò agbègbè náà ni ọ̀pọ̀ àwọn kan wà tó jẹ́ bí Gumi ti ń ronú yìí làwọn náà ń ronú. Wọn kò sì fẹ́ kinní kan tó lè ṣe ikú pa àwọn afẹ̀míṣòfò yìí, bó tilẹ̀ jẹ́ pé àwọn náà ni wọ́n ń pa jùlọ lọ́dọ̀ wọn. Ẹni tó bá rántí dáadáa, ní gbogbo ìgbà tí Muhammadu Buhari fi ń ṣèjọba tiẹ̀, ọ̀pọ̀ àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n bá mú, àwọn tí wọn kò bá sá lọ padà, wọn yóò dá wọn sílẹ̀ nígbà tí àwọn yẹn bá jí ọ̀pọ̀lọpọ̀ aráàlú gbé, tí wọ́n sì ní àwọn ò ní kó wọn sílẹ̀ àfi tí wọ́n bá fi àwọn ọ̀gá àwọn tí wọ́n tì mọ́lé sílẹ̀ ni.
níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí àwọn ọ̀daràn tí wọ́n mú yìí àti Boko Haram ni o àti afẹ̀míṣòfò ìta ni o ibi tí wọ́n ti ń ríbi sá lọ nìyẹn. àwọn olórí afẹ̀míṣòfò pàápàá tí àwọn sọ́jà bá mú tí ìjọba sì pariwo pé wọ́n ti mú wọn, ìjọba àpapọ̀ fúnra wọn kò ní í mọ bí àwọn èèyàn náà ti padà yọ jáde tí wọn yóò sì tún padà sínú ìgbẹ́ láti máa bá iṣẹ́ aburú wọn lọ. èyí tó sì burú nínú ọ̀rọ̀ yìí ni pé àwọn èèyàn tí wọ́n bá ìjọba ṣiṣẹ́ gan wà tí wọn kò fara mọ́ bí àwọn sọ́jà ti ń wọ inú igbó tí wọ́n ń dojúkọ àwọn afẹ̀míṣòfò pẹ̀lú ìbọn. ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ kò yé ẹnikẹ́ni o, bóyá wọ́n ń bẹ̀rù pé kí àwọn afẹ̀míṣòfò náà má padà wá pa àwọn alára ni, àbí àwọn míì ń ṣe láti ba ìjọba tó wà lóde jẹ́ ni. ìdí ni pé lásìkò Buhari lẹ́ẹ̀kan náà ni kinní náà lọ sílẹ̀, àfi bí Tinubu ti dé yìí tí kinní náà gbéra sọ lójijì tí kò sì lọ sílẹ̀ mọ́ tó jẹ́ ó ń le sí i ni. àwọn tí wọ́n ń wo ṣàkún ọ̀rọ̀ yìí sọ pé àwọn tí wọ́n ń bá ìjọba ṣiṣẹ́ gan ni wàhálà, nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ gbogbo ètò tí wọ́n bá là kalẹ̀ láti fi gbógun gidi ti àwọn afẹ̀míṣòfò yìí, àwọn náà ni wọn yóò fi ọwọ́ ara wọn bà á jẹ́. nígbà tí Goodluck Jonathan ṣèjọba, ọkùnrin sọ́jà àtijọ́ kan Sambo Dasuki tó jẹ́ ọmọọba ìlú Sokoto ló fi sídìí ètò ìdojúkọ àwọn Boko Haram yìí, nígbà tó jẹ́ òun ló fi ṣe olùdámọ̀ràn àgbà lórí ètò ààbò. títí di bí a ti ṣe ń wí yìí o, ẹjọ́ ọkùnrin náà ń lọ lọ́wọ́ lọ́dọ̀ àwọn EFCC àti ilé ẹjọ́ oríṣiríṣi lẹ́yìn ọdún 10 tí wọ́n ti kúrò níjọba. ẹ̀sùn tí wọ́n sì fi kàn án náà ni pé gbogbo owó tí wọ́n ní kí wọ́n fi ra èlò ìjagun fún àwọn sọ́jà àti àwọn ohun tí wọ́n nílò láti gbógun ti àwọn jàǹdùkú afẹ̀míṣòfò yìí, gbogbo owó náà ni Sambo Dasuki náà ṣe mọ̀kùmọ̀kù. bẹ́ẹ̀ ló há fáwọn olóṣèlú púpọ̀ tí àwọn náà sì ń jẹ́jọ́ lórí owó ọ̀hún. ọkùnrin náà kò sì náwó lórí ètò ààbò tí wọ́n fi ṣe olùdámọ̀ràn lé lórí, bẹ́ẹ̀ nítorí ogun Boko Haram ni wọ́n ṣe mú un. ọ̀kan nínú àwọn tí ò ní gbàgbọ́ pé ó yẹ kí wọ́n lo èlò ìjagun ńlá láti kojú àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ni ohun tí ìwà tó hù náà jọ nìyẹn. Màtáwálé Bello tó jẹ́ mínísítà abẹ́lé fún ètò ààbò ní Nàìjíríà yìí, òun náà kò sí nínú àwọn tí wọ́n nígbàgbọ́ pé ó yẹ kí wọ́n dojú ìbọn ńláńlá kọ àwọn afẹ̀míṣòfò yìí. ẹ̀sùn tí wọ́n sì fi kan òun lọ́wọ́lọ́wọ́ tó ń jà ròyìnròyìn báyìí ni pé ìgbà kan wà tí wọ́n mú olórí àwọn afẹ̀míṣòfò kan, òun lẹni tó tẹlifóònù sí àwọn tó mú pé kí wọ́n fi í sílẹ̀ kíákíá. yàtọ̀ sí èyí, Màtáwálé yìí ló mú olórí àwọn afẹ̀míṣòfò míì, Àwálù Dáúdáwà àti àwọn 6 míì nígbà tóun fi ń ṣe gómìnà Zamfara tó ní wọ́n ti sọ̀rẹ́ńdà kí wọ́n wáá fi Kùránì búra. ọjọ́ 9 oṣù kejì ọdún 2021 ni, lẹ́yìn tí Dáúdáwà àti àwọn èèyàn ti gbowó lóríṣiríṣi lọ́wọ́ Màtáwálé, oṣù 6 lólórí àwọn jàǹdùkú náà ṣe tó fi ń gbádùn ń ló bá tún sá wọnú igbó padà lọ. ní Zamfara yìí kan náà ni wọ́n ti ń fi olórí àwọn afẹ̀míṣòfò jẹ Sáríkìn Fúlàní ọba Gárúbà tí ṣe máa bí ní Yádòtò ló fi alẹ́rù joyè tí gbogbo ayé sì mọ̀ pé ọ̀gá àwọn afẹ̀míṣòfò ni. èyí ni pé Màtáwálé yìí kò nígbàgbọ́ nínú ọ̀rọ̀ pé ká kó ogun jà àwọn afẹ̀míṣòfò yìí o, ohun tó fẹ́ jù ni kí wọ́n bá wọn sọ̀rọ̀ kí wọ́n fi Kùránì búra, bó tiẹ̀ jẹ́ pé ó ti ṣe kinní náà lẹ́ẹ̀kan tó ti bú lọ́wọ́. bẹ́ẹ̀ lónìí yìí, Màtáwálé ni mínísítà abẹ́lé fún ètò ààbò nínú ìjọba Tinubu. bẹ́ẹ̀ ó ní àwọn ìwà tó ń hù tẹ́lẹ̀ àti èrò ọkàn ẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ tó ní nínú bó ṣe yẹ kíjọba ṣe àwọn afẹ̀míṣòfò yìí. ṣé èrò tó ní tẹ́lẹ̀ yìí yóò wá bá ohun tíjọba Tinubu fẹ́ máa ṣe yìí mu? ìyẹn lẹ́nìkan ò tí ì lè sọ o. bẹ́ẹ̀ náà ni nígbà tí Kàbírù Sókótó ṣáájú àwọn tí wọ́n fi ìbọn àti bọ́ǹbù pa wọ́n ní ṣọ́ọ̀ṣì kátólíìkì ní Mádàlá ní ọdún 2011. bí kinní náà ṣe burú tó, ọ̀gá ọlọ́pàá tí wọ́n kọ́kọ́ fa kinní náà lé lọ́wọ́, Sàkárì Bíú, ṣe ọ̀nà tí Kàbírù Sókótó fi sá lọ. ìjọba pàápàá mọ̀ pé Sàkárì Bíú tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Àbáṣà tẹ́lẹ̀ gbàbọ̀dé ni. wọ́n torí ẹ̀ dá a dúró fúngbà díẹ̀ nínú iṣẹ́ ọlọ́pàá ni wọ́n bá bẹ̀rẹ̀ sí wá Kàbírù kiri. nígbà tí wọn yóò padà rí Kàbírù Sókótó, ọ̀kan nínú àwọn ilé gómìnà ìpínlẹ̀ Borno tó ti ń gbàlejò ni wọ́n ti rí. ta sì ni gómìnà Borno yìí nígbà náà? Alhaji Kashim Shettima ni. kí ni ipò Shettima báyìí ní Nàìjíríà? òun gan ni igbákejì ààrẹ. ohun tó lè jẹ́ kí wọ́n bá ọkùnrin tó pààyàn rẹpẹtẹ bẹ́ẹ̀ nínú ilé tó jẹ́ ti ibi tí òun ti ń ṣe gómìnà, ó dájú pé bí kò bá nígbàgbọ́ nínú ohun táwọn afẹ̀míṣòfò náà ń ṣe,
a jẹ́ pé kò fẹ́ kí wọ́n pa wọ́n kí wọ́n kàn wá ìyà míì fi jẹ wọ́n ni. pẹ̀lú irú àwọn èèyàn tí wọ́n wá yí Tinubu ká yìí àti ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílẹ̀ Haúsá tó sì jẹ́ alágbára olóṣèlú ló pọ̀ nínú wọn. ọ̀nà tí Tinubu yóò gbà jagun yìí tí àwọn sọ́jà Nàìjíríà fi lè ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ kò tí ì yí ọ̀pọ̀ tó mọ àwọn ìtàn wọ̀nyí o. nítorí nígbà tí kò bá ti sí ìṣọ̀kan láàrin àwọn tí wọ́n fẹ́ jagun, tí ààrẹ bá nígbàgbọ́ nínú kinní kan tó sì ń ṣe, tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ kò bá nígbàgbọ́ nínú kinní ọ̀hún tí àwọn ń ṣe nǹkan míì, kò sẹ́ni tó lè ja irú ogun bẹ́ẹ̀ kó ṣẹ́gun. àwọn ará Amẹ́ríkà ti ń kùn hùrùhùrù pé kí wọ́n lé Màtáwálé. ṣé gbogbo ohun tó ṣe náà kò kúkú pamọ́ fáwọn? àmọ́ bí Tinubu bá lé Màtáwálé, ṣé yóò lé Ṣètìmà ni? ẹni mélòó ni yóò lé nínú ìjọba rẹ̀? àwọn tí kò sì sí nínú ìjọba Nàìjíríà ń kọ́, kí ni yóò ṣe fún wọn? ọ̀rọ̀ náà le o. níbi tí nǹkan sì dé yìí, àfi kí gbogbo wa máa gbàdúrà pé kí Ọlọ́run kọ́ Tinubu ní ọ̀nà tí yóò gbà lórí ogun àwọn afẹ̀míṣòfò yìí ni o. nítorí ọ̀rọ̀ náà le ju bí ọ̀pọ̀lọpọ̀ wa ti ń rò ó lọ. bẹ́ẹ̀ nínú ewu gidigidi ní Nàìjíríà wà, àfi tí a bá fẹ́ máa tan ara wa jẹ. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú afẹ́rẹ́ òní o.